Àwọn ayẹyẹ ọdún jẹ́ ohun tí ó ń kó ipa pàtàkì nínú ìgbéga àṣà, ìtọ́jú ogún orírun, ìgbéga ẹ̀mí àwùjọ, ìṣọ̀kan àwùjọ àti ìdàgbàsókè ọrọ̀ ajé. Èyí hàn gbangba bí àwọn olùbọ̀ Agbo Moloku nílùú Ibefun ṣe kórajọ papọ̀ láti tún jẹ́ kí ayẹyẹ náà ó jí sáyé padà lẹ́yìn ọdún 22 tí wọ́n ti ṣọdún náà gbẹ̀yìn. Akọ̀ròyìn wa Anthony Gandoni náà pẹ̀lú wọn wà níbi tí ayẹyẹ ọ̀hún ti gbéra sọ tí ó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́hùn. Ẹgbẹ́ àtọ̀palẹ̀ rẹ̀ náà síwájú sí láti ẹnu Sharafa Ọ̀ládìtì. Ayẹyẹ ọdún eégún ìbílẹ̀ Agbo Moloku jẹ́ èyí tó ti ń wáyé látayébáyé ní ìlú Ibefun. Èyí tó máa ń ṣe àkójọpọ̀ tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin papọ̀ ní ìlú ìṣẹ̀ǹbáyé náà láti ṣe ayẹyẹ àṣà àjogúnbá baba ńlá wọn. Gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣe àfihàn orin ìbílẹ̀, ijó àti àwọn àṣà ìṣẹ̀ǹbáyé èyí tí a mọ̀ mọ́ eégún àgbò pẹ̀lú aṣọ aláràǹbarà àti ẹ̀kú tó ń ṣe àfihàn iṣẹ́ ọnà àbáláyé. Ẹni tó jẹ́ agbátẹrù ayẹyẹ náà tí tún ṣe bàbá àgbò tuntun ìlú Ibefun, Olóyè Fákáyọ̀dé Adéníyì Ògbémọ̀ṣù ṣàlàyé pé yàtọ̀ sí dídá àwọn èèyàn lárayá, ọdún náà tún jẹ́ ọ̀nà láti pe àkíyèsí àwọn ènìyàn sí ohun àjogúnbá àgbègbè náà, ní èyí tó ń ṣe àlékún ìgbọ́ra-ẹni-yé, ìṣọ̀kan àti ìbáṣepọ̀ tó dán mọ́rán. Ọdún Agbo Moloku jẹ́ ọdún tí ó dára láti máa jẹ́ kí ìlọsíwájú, ìgbéga, oríire àti ìgbélékè kó máa wọ ìlú àti gbogbo ọmọ ìlú àti ìlú tó súnmọ́. Àwọn ọmọ bíbí ìlú náà kí ọ̀rọ̀ náà lẹ́yìn nípa pàtàkì ayẹyẹ náà. Ọdún Agbo yìí jẹ́ ọdún kan tó jẹ́ pé àti ọmọdé àti àgbà wọ́n nífẹ̀ẹ́ ọdún yìí púpọ̀ jù torí ọdún tó dáa ni. Òòṣà omi là ń bọ, ó dẹ̀ dá púpọ̀ jù. Wọ́n ṣàǹjíṣẹ́ lọ́tún ló sì pé ká mú kìíní ìjáde kí ìlú lè tùrà kó lè túṣẹ́. Yẹn la wá fi tọ́ ṣe sásọ̀tì ó dẹ̀ ìwà ṣe lágbára Ọlọ́run. Ìrètí wà pé ní báyìí tí wọ́n ti ń ṣe àgbéyìnde ọdún yìí lákọ̀tún, yóò dá ọlá àti ògo àtẹ̀yìnwá padà sí ìlú ìṣẹ̀ǹbáyé náà.